kò sì ní bínú bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run bó bínú kò bínú bẹ́ẹ̀ rí kò sì ní bínú bẹ́ẹ̀ mọ́. Ọjọ́ wo ni yá ọmọ kú fi àlá kọ́dà ní ọjọ́ tá a dúró lórí ìtìsẹ̀ wa yá ọmọ túbúlà sàráhìr. Ọjọ́ tí gbogbo àṣírí yóò hàn dé, gbogbo àwọn kọ̀kọ̀ wa yóò hàn dé. Ẹlòmíì ó máa bá ọkùnrin rẹ́rìn báyìí wọ́n di ìmọ̀ra wọn ìsìn ń bá yàwó ẹ̀sùn. Ẹlòmíì nǹkan tó tọ́lá tó fi jáde nù ẹni tó pàdé tó rẹ́ni sí ló ṣẹ̀ṣẹ̀ orí rẹ̀. Ẹ̀rọ àṣírí ayé bó ṣe jìnnà ṣá. Let's look at ourselves, our faces. Ta ló lọ́ọ̀bù? Ẹni tí wọ́n lọ́ọ̀bù nìkan ló lè mọ̀. Kódà bọ́lá ọba tó wá ṣeé ṣe tí ò yé èèyàn ó lè jẹ́ pé ẹni tí wọ́n láìkì dáadáa òun gan ló lè kú fún ẹ. Nínú àwọn ọ̀rẹ́ ọkọ̀ wípé lè ní láìkẹ́ ọkọ̀ láìkẹ́ he hasn't done anything wrong but ìyẹn tó bá lè rí inú ẹ̀ ní wọ́n pé kábíyèsí ọlọ́run the guy that can die for you. Ọjọ́ yẹn àṣírí ọwọ́ hàn síta. Ọjọ́ wo ni ọjọ́ ìṣirò ṣẹ́ yọmọlì sáà ọjọ́ tá a ṣírò ṣẹ́ wa a ṣírò gbogbo ẹ̀ yóò àwọn òbí wa owó ṣírò ṣẹ́ lórí wa àwọn ṣírò ṣẹ́ lórí àwọn ọmọ wa wọ́n ní obìnrin kan tọrọ ẹ̀ bá já síná ọkùnrin mẹ́rin ní answer question lórí obìnrin ẹyọ kan. Obìnrin kan ọ̀rọ̀ rẹ̀ wá já síná Ọlọ́run fi àwọn èèyàn mẹ́rin tó báyìí wọ́n dáhùn question lórí ẹ̀ question Ọlọ́run èé ṣe ṣeré bọ́lá fẹ́ sàpamọ́ sí ọba tó mọ pọ̀pọ̀ àti gbangba rẹ̀. Obìnrin tọ́rọ̀ ẹ̀ bá já síná wọ́n béèrè lọ́wọ́ bàbá rẹ̀ tó bá bí kí ló ṣe lórí ẹ̀. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin wọ́n béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ ọkùnrin ó di mélòó? The father, the brother, the first son. Ọkọ rẹ̀ tó fẹ́ sílé àsìkò wá ní àsìkò tó wà lọ́dọ̀ bàbá ẹ̀ tí bàbá bá ti yẹ kí Ọlọ́run ní ẹ pé lè kú ó pass. You give your children money, do you take time? Go to their school, sit them, how they fearing. Ìwọ sọ pé ìgbàlódé. Ọmọ lè wọ́n tó wù ìgbàlódé. Ànábì ní fìtínà kan bẹ lára àwọn ọkùnrin. Gbogbo obìnrin tó bá jí ilẹ̀, ó ti jí ìyá Ọlọ́run lé ara rẹ̀ lórí. I'm talking about the dressing today. Ara rẹ̀ lé ayé tọ́lọ̀ ń sọ̀rọ̀. You go to the club today, you see people having sex not far from where you are. Ó lọ́rọ̀ tí àbúrò rẹ̀ gbàgbọ́ wá ẹ̀ pé ó ní pé ẹni tó bá mọ́jú ló máa sọ pé lọ ṣe fún oró mẹ́ má ṣe fún lójú wa ń bí. Wá sí. Abdullahi Jibril bàtà nàbí sallallahu alaihi wasallam. Abdullahi Jibril àlejò bá bèrè lọ Jibril oníṣẹ́ wàá padà wáyé tí bá ti lọ tọ́. Jibril ni máa padà wá lẹ́ẹ̀mẹ́wàá. Ó wá sọ àwọn nǹkan pọ̀ tó máa ṣe bọ́ lára ẹ̀ ẹ̀yẹ́ sọ fún yín. Abdullahi Jibril ó lóun bọ̀ wáyé wá mú ìtìjú kò láyé. Kò ní sí ìtìjú mọ́ ẹ wo orí social media lónìí. Ó ní òdodo ò ní dá mọ́ létí àwọn èèyàn wọ́n ní pé òdodo ní oyókò ní òdodo ní bọ̀dọ̀ ẹ má wọn ò ní gbà ẹ má sí òdodo wọn ò lè gbà ayé máa ó ní ṣíṣe decadence ayé máa decay to the extent pé gbogbo àmà mọ̀ pé ó tọ́ ni ọba máa sọ pé ẹ má ẹ̀dọ́ ilé ta o irọ́ bí ẹ̀kọ́ anything tó bá ti wà láyé tírọ́ tó bá pọn mi drop my tírọ́ bá pọn síbẹ̀ tó ti dúró kò sí lọ́ọ́ kékeré náà kò sí lọ́ọ́ kékeré òróró dúró láì. Now when we check ourselves tó bá lọ sórí social media and see these days tó bá lọ social media